ọmọ Yorùbá ǹjẹ́ ẹ ti gbọ́ ó tún ti zẹ̀ o ó ti zẹ̀ nípa ọ̀rọ̀ Kwara ni o nípa ètò ààbò nílẹ̀ Kwara. Wọ́n ní ìpínlẹ̀ Kwara níṣẹ́ ni wọ́n ní ìdojúkọ pẹ̀lú bí ètò ààbò ṣe mẹ́hẹ. Bákan náà wọ́n ti wá kojú ẹ̀ o wọ́n ti kojú bí ètò ààbò ṣe mẹ́hẹ. Ẹ wá wo bí gómìnà ìpínlẹ̀ Kwara ìyẹn Abdulrasaq bó ṣe sọ̀rọ̀ tìgboyà pé ẹ wo ilẹ̀ mi ti ń kún fún àlàáfíà, tó túmọ̀ sí pé àlàáfíà ti wọ ìpínlẹ̀ Kwara. Ẹ wo ẹ̀jẹ̀ ń gbé yín débẹ̀. Ó ní ṣé ẹ fẹ́ gbọ́, o ò lè mọyì nǹkan tó ní àfi tó o bá sọ ọ́ nù. O ò lè mọyì àlàáfíà àfi ìgbà tó o bá ti tánù ló ṣẹ̀ṣẹ̀ tó máa mọyì àlàáfíà. Nítorí nígbà kan rí ṣe rí àlàáfíà ìtura ó kúrò ní ìpínlẹ̀ èdè Kwara débi pé ṣe ni oríṣiríṣi nǹkan ni ó ń ṣẹlẹ̀, oríṣiríṣi ọ̀rọ̀ ni wọ́n ń sọ. Àkọ́kọ́ imagination lòun pé or imagine ni, ṣùgbọ́n nígbà tó wá yá àlá tóun pé padà wá di ìmúṣẹ o, pé nǹkan tá a fojú yẹpẹrẹ wò ó padà wá di nǹkan tó jẹ́ wípé ó ti ń ṣẹlẹ̀. Àkọ́kọ́ ó lóun exaggerate pé wọ́n exaggerate ní pé kí ló dé wọ́n fi yọkun ni kò tó yẹn nípínlẹ̀ Kwara. Ó bá ní ṣùgbọ́n ìgbà tó wá yá ó ní kò do ìkáni ó mà ti padà ń do ìkáni báyìí o, tó túmọ̀ sí eré lòun pé àfìgbà tóun rí wípé nǹkan tó ń sọ lórí afẹ́fẹ́ nípa Kwara ó ti ṣẹ̀ṣẹ̀ wá ń ṣe. Kí làwọn nǹkan tó ń sọ? Wọ́n sọ bí ètò ààbò bó ṣe mẹ́ẹ̀ yẹn insecurity bó ṣe mẹ́ẹ̀ tó wá di tó yẹ pé wọ́n ń jí ni gbé, agbésùmọ̀mí wọlé left and right, wọ́n ti sọ bẹ́ẹ̀ di base, àti àwọn adàlúrú bó ṣe ń kórí wọnú ìpínlẹ̀ Kwara. Wọ́n ṣe bó ṣe wọ́n bí pé ilé lọ́wọ́ bẹ́ẹ̀ ni. Ó ní ṣẹ́ni tó wá dàbí àhesọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti wá di òótọ́ tó fìdí kalẹ̀ sí ìpínlẹ̀ Kwara débi pé láti gbogbo agbègbè àti ìlú kéréje wọn ò lè sùn mọ́jú. Oníkálukú di ìgbàfẹ́wé kí ilẹ̀ tó mọ́. Bẹ́ẹ̀ ni o, oníkálukú di ìgbàfẹ́wé kí ilẹ̀ tó mọ́. Ọ̀pọ̀lọpọ̀ ló ti fìrànlẹ̀, ọ̀pọ̀lọpọ̀ ló ti fọkọ́lẹ̀, ọ̀pọ̀lọpọ̀ ti fáyálẹ̀, àti àwọn ọmọ ó ti sá lọ nítorí ó sá àsálà fún ẹ̀mí wọn. Níbi tí àwọn ọ̀daràn, àwọn ìka ènìyàn yìí wọ́n máa wọlé wá lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n, ìyẹn pẹ̀lú irinṣẹ́ burúkú yìí ní ọwọ́, pẹ̀lú irinṣẹ́ burúkú lọ́wọ́ ni òun ló máa fi wọlé. Tó bá wọlé tán lẹ́yìn tí wọ́n ti wọlé tán tó ti wọ̀ wọ́n lára, wọ́n máa ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ ìwà wèrè wọn. Ó wá ní ṣẹ́wárí lẹ́yìn ìgbà yẹn ó ti wá di nǹkan tó jẹ́ wípé ilẹ̀ Kwara ó ti di kí àwọn agbésùnmọ̀mí máa wọlé kó máa jí ni gbé. Pàápàá jùlọ ìròyìn tó ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ nípa olórí ọba ńlá, bẹ́ẹ̀ ni ìyẹn ní ìpínlẹ̀ ní agbègbè Ìfẹ́lódùn area ìyẹn ní ìpínlẹ̀ Kwara. Oníṣẹ́wárí eléyìí stand as one seen as a custodian of morale was caught with a staggering 120 million blood money from kidnapper. Ẹ̀jẹ̀ gbé yín débẹ̀. Ó ní ohun tó bani lójú jẹ́, tó tini lójú jẹ́, tó ju olè lọ́pọ̀. Ó ní tó tini lójú jẹ́ kan náà lélẹ̀ ìpè odidi ọba tó jẹ́ kó jẹ́ bí àpẹẹrẹ rere ni wọ́n bá mílíọ̀nù lọ́nà mílíọ̀nù 120 million bẹ́ẹ̀ ni wọ́n bá ní inú ilé wọn, tó sì jẹ́ owó ẹ̀jẹ̀, ìyẹn owó tí wọ́n gbà lọ́wọ́ àwọn agbénipa. Àwọn aníṣẹ́ fẹ́ gbọ́ lórí ọ̀rọ̀ yìí, àwọn alálẹ̀ wọ́n ti dìde, wọ́n ti ṣetán láti máa tú gbogbo àṣírí àwọn amọ̀òkùnṣèkà. Bẹ́ẹ̀ ni oníṣẹ́ wa rí báṣírí wọn ṣe tú yìí, ó ti fi hàn wípé ìpínlẹ̀ Kwara wọn ò gba rédèrèdè mọ́. Bẹ́ẹ̀ ni
ẹ wá gbọ́, it was the final proof that Kwara Nightmare was no longer fiction but a dangerous creeping reality. Pé ṣe rí àhesọ tí wọ́n sọ nípa Kwara ó dàbí wípé kò dàbí àhesọ mọ́, ó ti wá di òótọ́ níbi tí wọ́n ti ka odidi ọba ó lọ fà. Bẹ́ẹ̀ ni odidi ọba tẹ́lẹ̀ pé tá a bá dẹ̀ sọ̀rọ̀ Kwara wọ́n ní ìlú tó jìnnà síná tó súnmọ́ àlùjọ ọ̀nà ara àwọn ìlú Ìlọrin náà ni wọ́n. Ìlọrin jẹ́ ìlú kékeré tó 1% nínú ìpínlẹ̀ Kwara. Ṣùgbọ́n ìlú Kwara tó ti wà ní ìrọ̀rùn, tó ti wà ní ìtura, tó ti jẹ́ pé tóníkálukú ń gbébẹ̀ lọ́fẹ̀ẹ́ ló fò láì mọye ọdún. Ṣùgbọ́n sìn, ó ti wá di ìlú agbésùmọ̀mí, ó ti wá di ìlú ajínigbé, ó ti wá di ìlú tó jẹ́ pé wọ́n ti ń lọ ṣe Nollywood ajínigbé. Bẹ́ẹ̀ ni o. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí pàápàá jùlọ àwọn northern àtàwọn southern part of the state wọ́n ti ṣe kíni, wọ́n ti wá dìde a shocking case involved the wife of a monarch in Babala community state. Odidi ìyàwó ọba olórí ó pàdé àpòpọ̀ pẹ̀lú àwọn ajínigbé tó dẹ̀ jẹ́ pé olórí gba 120 million ìyẹn owó ìtanràn láti máa ṣe kíni, láti máa gba àwọn wèrè láyè kan máa jìwà ajínigbé. Bẹ́ẹ̀ ni o, láti máa gba àwọn wèrè láyè kí wọ́n máa hùwà ajínigbé. Bẹ́ẹ̀ ṣùgbọ́n nígbà tí ọwọ́ àwọn DSS tẹ màmá, ṣe ni màmá kà bí àwọn ọmọ mi, wọ́n kà bí àjẹtọ́ mú ni. Ṣe mọ̀ pé girigiri ni yóò mọ̀ ká, ẹ ṣe mí jẹ́jẹ́ ni mọ̀mọ́ ń pariwo. Ìwà ìdójútì ni gbáà lélẹ̀. Ìwà ìdójútì ni o, nítorí wípé ohun tí ò jẹ́ ká máa gbọ́ ni ẹ wá sọ ilẹ̀ ọlọ́ràá, ẹ sọ di ilẹ̀ ọlọ́ràá ìyẹn wàrà, ẹ wá sọ di ilẹ̀ nylon. Ẹ wọ ìyẹn ọmọ ìyá mi Yorùbá nation la fẹ́ o, òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Bẹ́ẹ̀ ni ọba Abdulrasaq ó ti wá yarí pé àwọn ṣetán láti kojú gbogbo ìdojúkọ yìí nítorí ìpínlẹ̀ Kwara gbọ́dọ̀ mọ́ ni, ó gbọ́dọ̀ jẹ́ ìpínlẹ̀ ìtura, ìpínlẹ̀ òmìnira. Ẹ̀yin ìyá mi bàbá mi Yorùbá nation la fẹ́. Ṣé rí ibi tá a bára wa dé? Yorùbá tó sọ wípé bí kúlé ò bá parí tó dé ò lè rí ni mú, àyà kábíyèsí olórí ìlú ni ó pawọ́pọ̀. Àbí ẹ̀yin ìyá mi bá mi bó kó lọ fà, ẹ like, ẹ share, ẹ subscribe, ẹ tẹ̀ sójú ẹ̀. Ẹjọ́ yà wọ̀nyàn pé Yorùbá nation ni. God bless Yorùbá nation. Ọlọ́run á bùkún orílẹ̀-èdè mi. Ó dàbọ̀.